lógo pé mo tún lórí ọ̀fẹ́ àti gún wà sórí ètò yìí tí wá ìrì ayọ̀ ti wá ta gbangba yíká ilé ta gbangba yíká oko ọlọ́run mo dúpẹ́ tó pé tí kì í bá ṣe olùwà bá kọ́lé náà gbogbo kọ́lékọ́lé wọ́n ń ṣe lásán ni kì í ṣe nípa ipá àbí nípa agbára orí ọ̀fẹ́ àti àánú rẹ ni mo rí gbà ọlọ́run ṣe Bíkẹ́ TV ọ̀tà gbangba yíká ilé ọ̀tà gbangba yíká oko oníkálùkù ọwọ́ akíwìn pé níkànnì àfikẹ́mi gan kí n showcase talent níbẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ẹ máa wò ó di dandan kí kálukú káàdì tó máa jẹ àǹfààní lórí ìkànnì ẹ sáà máa subscribe kẹ́ ẹ máa tẹ̀ sójú ẹ̀ yóò sì máa já sáyà fún gbogbo Àrẹ̀mọ Rájí Àbámi ló kọ tí mi ń jẹ́ mo kí wa káàbọ̀ sórí àkọ́tì ètò yìí ètò wa ìrì ayọ̀ lónìí ẹ̀yin lẹ́ béèrè fún ẹlẹ́fẹ́ gbọ́ ẹ̀yin lẹ́ béèrè fún ẹlẹ́fẹ́ wò ẹni béèrè bíi méjì mẹ́ta tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ tá a lẹ́ni mò ń wí èmi ò tiẹ̀ mú kọ́ rẹ̀ Adébàdàn láńlá gbókì ẹ dàpọ̀ àwọn ẹnìkan ni ó wọ́n ní atorí bẹ́wù ní jẹ́ ó ta ní jẹ́ torí ta ló tẹ̀sẹ̀ bẹ́wù rí gan ẹ jẹ́ mọ́ kí atorí bẹ́wù káàbọ̀ ẹ bá kí gbogbo àgbáyé. mo fi àsìkò yìí dárúkọ ọlọ́run ọba mi pé bísímìláì rahmani rahim. kábíyèsí ọlọ́run o. ètò tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí àti bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ìjà parí ẹ̀ láyọ̀. àmín àmín àmín. mo kí gbogbo ẹ̀yin ara lẹ̀. inú yín ò mọ̀ dùn. àmín. bẹ́ẹ̀ ṣe ń wò mí lórí sinimá tínú yín dùn sí mi. iná ni ẹ fi gbé mi wá sórí ètò ìrì ayọ̀. mo sì mọ̀ wípé ìtẹ́ ìbàlẹ́nu wa ètò ọ̀pá yín lẹ́rìn. àmín. ẹ̀yin sunkún kan ayé yín. àmín. orúkọ mi ni Ọláìdọ́lá Jire tí gbogbo èèyàn máa pè ní Àjàní Àtòríbẹ́wù. Àjàní Àtòríbẹ́wù. Àjàní Àtòríbẹ́wù. Àjàní Àtòríbẹ́wù. ibo ló kọ àwọn kan tó mọ sọ wípé Àjàní Àtòríbẹ́wù ọkọ mùtí tuntutu. mùtí tuntutu. ọkọ mùtí tí ò tí ì lọ́yàn. ọkọ mùtí tí ò tí ì lọ́yàn. tó ti yẹ yín bá. ọmọ oníkọríkọrí kọkọkọ. ọmọ òjé ìpètù níbi nìbàdàn. ilé Olúyọ̀lé ibi olè tí ń jàre onírun. agboolé wa gangan ni wọ́n máa pè ní agboolé kọrúkọrù kọbìtì kọkọǹkọ. kọrúkọrù kọbìtì kọkọǹkọ. ẹ̀kọ́ gbóná ò sí pàdàwẹ̀ gbogbo tí ń bẹ lọ́fíìsì tàkọ̀wé nù. kí ẹ sọ rere. káwálá kọ̀wé wọn gbé kú omi ẹ̀kọ́. ẹsẹ̀ hàn jákọ̀wé kan bá ti kó lé ẹsẹ̀ kan akọ̀wé mi wọ́n gbé wá á wá dùn òfàlẹ́ lọ́wọ́ pé ìdí abáṣẹ́dérè bẹ́ẹ̀ náà lẹ́ni gbogbo òwe. ẹ̀yin náà gbogbo tí ń bẹ lọ́fíìsì. tàkọ̀wé ni ẹ má mọ̀ ẹ́ dùn. bàbá wa ọ́fíìsì ni ti dàrẹ́tọ̀. ó ní ti dàrẹ́tọ̀. wọ́n mọ̀ kọ̀ǹtrol ni. yóò mọ̀ kọ̀ǹtrol ni owó sì ní ti dàrẹ́tọ̀. kọ̀ǹtrol. ẹni fi sọ ní orí tó bá ti sọ ọwọ́ báyìí sí sẹ́kítì o ti mọ̀ tí ọkọ̀. tó bá tún sọ ọwọ́ báyìí. tó bá tún sọ ọwọ́ báyìí o ti mọ̀ títẹ́ sọ́ra fẹ́ gbà. kábíyèsí. ẹ bẹ̀rẹ̀ akíkà wọ̀ sórí ètò ìrì ayọ̀. báwo ni ìrìnàjò iṣẹ́ sinimá ṣíṣe orí ìtàgé gan ṣe bẹ̀rẹ̀? ẹ ṣé Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àmín. o rò pé ìgbà tí mo ti wà ní primary bíi 4 ní wọ́n yà àti máa statement ní school wọ́n wá yan àwa kan sọjú ẹbí pé tá a bá ti fẹ́ ṣe end of year party tá a máa ṣe yẹn pé láti wọ́ kíláàsì kan síbi kan tẹ̀ ọ̀pá ṣeré àwa nínú àwọn kan tí ó jẹ́ pé àti sọ ó pè pé ọyẹ wa ń bí iṣẹ́ yìí bó ní ká ṣe kọ́ iṣẹ́ yìí bó ní ká ṣe gbé kalẹ̀ èyí tó dáa jù bẹ́ẹ̀ ní ọmọ fún àwa òyìn wọ̀ pé tọ́lẹ́sì bá ti rí wa inú wọn mọ́ nínú ìwọ̀n bàbá dalẹ̀ láti primary ni. láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ́ti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá dà sókè. ìgbà tí a wá káàkiri báyẹn àwa ń pàdé àwọn ọ̀gá lóríṣiríṣi bọ̀tí ọ̀dọ̀gá tí mo dé ti wá sọ wípé bọ́sọ̀ọ̀bù rẹ ọmọ rí sí ń bẹ̀. wọ́n pẹ́ nìyẹn ní Taofik Salam tí olùjú dus nìbàdàn Ògúnpọ̀ tókìtì ọ̀gá yín ni Ògúnpọ̀ dus Taofik dus. àgbẹ̀ yìí náà bẹ̀rẹ̀ sílẹ̀ Ògúnpọ̀ nù. sẹ́mi èèyàn kọ sí ògùn lọ́wọ́ wọn. iṣẹ́ kálẹ̀ kọ́. ìgbà míì wọ́n ti máa ka kéwú lọ́wọ́ kéwú yẹn lèmi wà máa fi tí sí pé mo fẹ́ lọ lẹ yẹ àwọn Lárúbáwá. ìdí mi fi máa fi tí sí kéwú. irú kéwú lè máa gbọ́ lẹ́nu wọn. tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ìgbà míì ọ̀gá mi ni wọ́n fi àìsàmìnà ńlá yìí àìsàmìnà ńlá yìí àìsàmìnà ńlá yìí máa wò pé kí lọ̀gá máa wí báyìí mo wá délé èmi náà wá lọ gbé káìdátù mi mo wá wò pé kí o ti ń ké wọ́n fi ń ṣàwàdà ni òrìjìnà ké gangan bẹ́ẹ̀ nù tíà èmi náà wá fi lẹ́sìnì ọ̀dọ̀ wọn wọ́n á fi tírẹ́nì ké òye wọ́n á lọ bá àfa kan ní mo fẹ́ ké èmi náà wá fi ké wípé
Bismillahirrahmanirrahim. Alamuna siralaka sadiraka. Wana ankala wisiraka. Ẹ̀lẹ́bí ankala saraka. Rírí sí ni o. Mo fi gbàdúrà fún ilé iṣẹ́ yìí. Èyí ayọ̀ wípé gbogbo tí mò ń wí alamuna sira yóò máa jẹ́ ti ilé iṣẹ́ yìí. Alamuna sira yóò máa jẹ́ tèmi. Alamuna sira yóò máa jẹ́ tèmi olóòtú. A ṣeun bàbá wa. Nígbà tẹ́ ń kọ́ṣẹ́ lọ́dọ̀ Modus, àwọn àwọn owó lẹ́ẹ̀dìjọ wà ń bẹ̀ ń gbà náà. Omi ayé ó pọ̀ gan. Tí èèyàn bí ogún bá pàdé níbì kan olóògbé tí ó láṣeyọrí wọn ní ọlọ́ọ̀dẹ ń débùtì ògo mi. Ọlọ́ọ̀dẹ ń débùtì ògo mi. Àwọn wòlíì kan kọrin kan ní máa délẹ̀ lérí mi o máa délẹ̀ májẹ̀mú mi bó ti wù kógun náà kó lè tó máa délẹ̀ májẹ̀mú. Ẹ tó bí mélòó ń gbà náà? A tó 22. Tẹ́ ẹ wà lọ́dọ̀ Modus ń gbà náà? Lọ́dọ̀ Modus obìnrin pọ̀ ọkùnrin pọ̀ bọ̀tọ̀ ọlọ́run pé kí ọ̀gá kó rí àwa gẹ́gẹ́ bí ọmọ tó súnmọ́ èmi àti bọ́ọ̀ì kan tí wọ́n pè ní ó ti di ògbóǹtarìgì nísìnyí o wọ́n pè ní Taofiki Adéwálé Ẹkùn ọmọ Àdìgbòlùjà. Taofiki Gbòlùjà. tó máa ṣeré ológun yẹn èmi àti ẹ̀ ọ̀dọ̀ ọ̀gá kan láti jọ wà ọ̀dọ̀ ọ̀gá kan láti jọ kó ọgbẹ́ mi ń bẹ̀ ni. Kábíyèsí. tó ti yẹ yín bọ̀tí ńgbà tó lọ́run ti kọ́ wípé ọlọ́run ṣàgbọ́ kò tí a jáde èmi àti ẹnìkan la kù nínú àbá 22. Ẹ̀yin àti àwọn ìkọlẹ̀ ni wọ́n mọ́ nínú iṣẹ́ tíátà. Kí ló ṣe wọ́n? nǹkan kò ṣe wọ́n wọn ò lè wẹ odò tíátà ni torí odò tíátà téèyàn ọba náà wẹ̀ tó bá pààyàn lẹ́sẹ̀ méjèèjì pọ̀ èyí ò forí ńlá àpáta ibẹ̀ ni ò ti ní dìde mọ́. Agbami ibi ẹgbọ́rọ̀ dé ibi tó lágbára díẹ̀ ni o agbami kan níṣẹ́ tíátà àbí. Áfíríkà fẹ̀ gan. Áfíríkà fẹ̀ gan. tí n bá ń ta Áfíríkà ọ̀nà òjì tó ti yé yín tíátà ọ̀fẹ́ àpọ̀ ẹni tó bá wá lè mú yà mọ́ra tó lè mẹ́sìn mọ́ra tó lè mú òsì mọ́ra ìní ọ̀pẹ̀lẹ̀ ti ṣe tíátà tí ọgbà alẹ́ rẹ̀ tí ó bá já sáyọ̀. Ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ bó ló ṣe rí. ọgbọ̀dọ̀ nínú tíátà ọlọ́ọ̀ni ògbómi tíátà ògbómi lọ torí iṣẹ́ téèyàn bá ń ṣe tí ìyà bá pọ̀ ń bẹ̀ tó bá ti fi sẹ́yìn ẹlẹ̀ èèyàn kàn jìyà yẹn lásán ni. Èèyàn jìyà lásán ni. but téèyàn bá ń tiraka tí ń bá ń tiraka tó fi ilẹ̀ tó lè gbàdúrà lé lórí iṣẹ́ ọlọ́run wà sọ pé oúnjẹ ayọ̀ rẹ ni. àìmọye kan lójú ti rí nínú iṣẹ́ tíátà alokùnrin tí wọ́n ti fún wa lápò kan. Àpò owó kan. bẹ́ẹ̀ ni a sì lọ ọjọ́ 6. Ẹ wá ń bọ̀ lákòókò wọ́n fún yín lápò kan. wọ́n wá fún mi lápò kan wọ́n wá kàtí dénú ilé mo wá lọ dúró lẹ́gbẹ̀ẹ́ ibì kan mo wá ń sọkún ọ̀gá kan wá bá mi bẹ̀ ń jọ náà níbi tí mo ti ń sọkún yẹn ó ní àtòrí bẹ́ẹ̀ wò kí ni pẹ́ lẹ́kún ó ní iṣẹ́ tí mo pilẹ̀ ń fi rówó wọ́n ń yẹ̀yẹ́ mi ń di ẹ̀kú tíátà ni mi ṣùgbọ́n tíátà tí mo fẹ̀mí sí ń fìyà jẹ mí. ọ̀gá wa ní ọ̀dà àtòrí sóò lè fi kan lẹ̀ fọkàn mo ní máa fi kan lẹ̀ fọkàn ó ní iṣẹ́ tó pilẹ̀ ń fi rówó di tíátà ó ṣe pátì kó pilẹ̀ fèsì ibi tí a ti ń jí ọ yìí kó wá gbàgbọ́ àlè lórí ìdí nìyẹn tí mi fi lọ gáràjì ọlọ́kọ̀ mọ́. Iṣẹ́ ò lẹ́yìn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọkọ̀ ni mò ń wà ṣùgbọ́n gbogbo bí mo ṣe ń wakọ̀ yẹn n gbọ́dọ̀ fi di tíátà lẹ̀ torí pé ẹ ti fẹ́ràn mí di ọkọ̀ ní ẹ fẹ́ràn mí di tíátà wàá máa gbé ọkọ̀ fún mi tí wọ́n dàgbé fún pé wọ́n á yẹn sí ṣùgbọ́n tíátà mú mi lẹ́mìí ẹ tí ẹni ìgbà sọ́kọ̀ èmi ò sí ọ fún èmi ò gbà bí tíátà lọ kí n tó dé ó ti lè tòwí ara rẹ̀ lọ́dọ̀ ọ̀gá tó lọ́kọ̀ nígbà tí èmi ọ̀gá dé wọ́n bà pé ẹ jẹ́ jẹ́ ọmọ lọ bí tíátà rẹ̀. Ọ̀gá yìí sáà ní kẹ́ fìkànlẹ̀ fún kan. ọwọ́ ní fìkànlẹ̀ fi kan mo wá fi sí ọkọ̀ lẹ̀ mo wá jókòó kò sí irú tó lè ṣe torí mo lọ́mọ gúrúùpù tí wọ́n pọ̀ ní mo ti kéré tó yìí tí bá ń lo oko mo lè kọ́ ọmọ 6 lọ́wọ́ èmi ni màá bọ́ wọn àgbè dáná lọ́wọ́ àgbè gbogbo ẹ̀ lọ́wọ́ torí kò sùn oúnjẹ lóko mo lè fún ẹlòmíì lóúnjẹ àjàjà wa tí mo tiẹ̀ tí mo gbèsè ayé wa bí ó sì jẹ́ yìí mo lè fún wa ṣùgbọ́n mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé èmi náà wá jókòó lónìí mo wá nasẹ̀ ayé wà sọ wípé èmi lọ́kàn kó lọ́ má gbà lára mi mọ́. Lára àwọn nǹkan tí mo máa rí lára yín
tó máa dàbí ẹ̀kọ́ fún gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń wò wáyé kàgbà láyé òun náà ni pé ẹsẹ̀ sinimá kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó gba gbogbo ilẹ̀ kan kí lẹ rò mọ́ sinimá tẹ́lẹ̀ sọ pé tọ́lọ́run ní òsì àbí kí ọlọ́run ò ṣe bí ni. kí lẹ rò mọ́ tẹ́lẹ̀ ṣe irú pàtẹ́ ẹ tí àròmọ ni wípé ó yẹ kí ẹ̀dọ̀ ọmọ kó mọ dúpẹ́. àwa wò pé tí èèyàn bá lówó bóyá bíi Dangote tó lówó bíi àwọn tí wọn dá lé iṣẹ́ tẹlifíṣàn Bìkí Alẹ́ tó ti yé yín kí wọ́n mọ̀ ríra wọn tán wípé àwọn ò lè dúpẹ́ mọ́. kábíyèsí ọlọ́run. oníjọ́ tí èèyàn bá ti dúpẹ́ mọ́ nìkan yóò ti máa dín. ẹni tíyàwó à ń jẹ tó náà bá ń dúpẹ́ tí ń sọ fọlọ́n pé ọlọ́ ìdí ọkà mi mọ́ ìpọ̀nmọ̀ dúpẹ́ bóyá gàrí àtẹ̀pà lórí làárọ̀ bóyá kúlíkúlí àti nǹkan kankan lọ fẹ́ jẹ lọ́sàn-án à ń pọ́n pé kẹ́nẹ́ kan ní sọ̀kúdalẹ́ bóyá gàrí àtẹ̀pọ̀ ó ti yé yín bóyá lọ fẹ́ jẹ sùn ṣùgbọ́n máa dúpẹ́ lé lórí tí ẹkún bá pẹ́ lónìí ayọ̀ ń bọ̀ lọ́la ni ló fi yẹ ká máa dúpẹ́ àtòríbẹ́wò dúpẹ́ nínú iṣẹ́ òun nínú ọlọ́run ò ṣe bí ìsìn lọ gbowó ní olówó ọlọ́run wá wò pé ó tún ń rówó gbà kò tó dúpẹ́ ọ̀dọ̀ olówó tí ń fún lówó yìí nígbà tí n bá sí owó kò lára tiẹ̀ náà. àtòríbẹ́wò fi tiẹ̀ kó báwọn yẹn tó ti yé yín nísìn ìgbà tí àfáà kan wá dé tó wá là wá lọ́yẹ̀ wà ní ìdí àti wàá máa pariwo káàkiri àgbo nínú pé ọlọ́run ò ṣe bí o ẹ máa dúpẹ́ ipòkípò tọ́lọ́run bá gbé ọ sí ọpẹ́ ni o kìí jẹ́ bà kìí jẹ́ ìrẹsì kìí jẹ́ kọ́kọ́rẹ́ àfọpẹ́ ló ń jẹ rẹ̀ ẹ wá wò gbẹ̀yìn àtòríbẹ́wò ọlọ́run wá fara rẹ̀ ọ̀nà wa yan pa agbádá ọwọ́ àlùká ọlájire wa tàn káàkiri ọwọ́ ají ọlá tí ẹ dùn pé yọ parẹ́ mọ́ láwọn ọwọ́ ají ọláìdé ọlájíire ọládẹjọ ọlọ́run wá fà mí hàn ọwọ́ fi àmì hàn pé ọlọ́run ṣe mí lóòótọ́ ọlọ́run ṣe kásàmà dúpẹ́ ìmọ̀ràn olè ẹgbẹ́ àwọn èèyàn tí wọ́n ń wò wáyé kàgbá ńlá lórí ọpẹ́ dídú ká tó tẹ̀ wájú. ẹ̀yin èèyàn mi mo ti ń sọ sẹ́yìn mo ti sọ síwájú mo ní ọpẹ́ dúdú ìní ọlọ́run ràn fẹ́ tá a bá ń yàgbẹ́ lọ́wọ́ ẹja máa dúpẹ́ ọbọ òkè tí òjò ọmọ ẹgbẹ́ kọ́ ọmọ ẹ̀lámi lójú tí ìgbẹ́ fi ń jáde ń di rẹ tó o bá fẹ́ tọ̀ ẹja máa dúpẹ́ ẹlòmíì á máa fẹ́ tọ̀ tí ọmọ yín mú. bẹ́ẹ̀ni yọmọ yín. nǹkan burúkú ni nǹkan burúkú. tó gbé sákárì ìdáàbò tí lẹ́sẹ̀ pẹ́pẹ́. kí ló ṣe. ẹ mọ̀ pé àwọn tá a tọ̀ ní túrù ọ̀yà máa dúpẹ́ ni gbogbo ọ̀nà ẹ̀yìn ara ni ẹ̀jọ́ torí Muhammad síwájú ẹ̀dá àti Jésù Kristi ọba tí gbogbo ìpè ìjáde lọ ẹ̀jẹ̀ á máa dúpẹ́ fọlọ́run ni táwọn ti ń dúpẹ́ àdínkù yóò máa ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ á máa dúpẹ́. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ìgbà tọ́lọ́run ti fa mi hàn torí mo fẹ́ bí pé kí làwọn àdójúkọ tẹ dojúkọ ṣùgbọ́n náà àwọn àlàkalẹ̀ ọ̀rọ̀ yín mo rí pé ẹ ti sọ àwọn nǹkan tẹ dojúkọ ẹ ti roko táwọn lápò kan rí. àní mo tún ṣiṣẹ́ lọ sí ìdí ìrókò mo lọ sí tíátà ń bẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gá oníkò yìí ọ̀gá àfẹjọ́dá ọlọ́run fọlọ́kẹ́ gbogbo wọn yẹn tó ti yé yín tá a bá ti lọ ṣe stage play tá a máa ṣe ní school yẹn adépadà dé ká náà lówó ọ̀rọ̀ ẹgbẹ́ òwe káàrí làwọn ọ̀gá àtìyàwó tí wọ́n jọ fún jẹun tó ti yé yín àgbà ó tẹ̀yìn bá rí ọ̀gá àtìyàwó ó di dandan ìgbà tá a fi tẹ̀lé ọ̀gá dé tọ́ ọlọ́run fọlọ́kẹ́ wọn a lọ ṣe play kan ní Ọ̀yọ́ àwa ṣe propaganda àjọkà àti títì ẹ wá wò wá Àtúndé èròyà wá wò èròyà nígbà táyé owó èèyàn mọ̀ wọlé èèyàn mẹ́ta lọ wọlé sí ọ̀rọ̀ adẹ lọ Ọ̀yọ́ láti Yẹmẹtu Òde àwa bíi 15 ẹjọ́ bó láti fi èèyàn mẹ́ta wọkọ̀ padà wálé nígbà tó ṣẹlẹ̀ ọ̀gá àtìyàwó wọn ní ẹkọ nú ọkọ̀ tí wọ́n get out okùn báwo ṣe kú òlòkù èso làbàṣà jẹun èso làwọn káàkiri àdúgbò táǹsà mú àtàfi tààtà táàfi sí owó ọkọ̀ ọlọ́nkàn pé ká ìwọ́nú igbó kan àkànfẹ́ èso yẹn ọlọ́run mẹ́kọ́ dà bẹ́ẹ̀ wọ́yọ́ ọlọ́run ọba mi tí ọ̀fẹ́ fìyà jẹ wá ní èso ńlá wá tà táwa wá fi wọkọ̀ wálé. lẹ́yìn ọjọ́ kèlò. ta ló ìjẹ 3 days ní àṣà. ọ̀gá sì ti padà sí nàìjíríà. tó ti yé yín a wá lọ ìdíròkò yẹn ìgbà tí mo wá débẹ̀ kò sówó a wá lọ sí ìsọ ẹlẹ́ran lójú ẹran a wà lọ sàṣàmì egun a lọ sàṣàmì egun a wà rẹ rodo wọ́n bá wa pàṣẹ rẹ
ọ̀pánsá rẹ̀ sí so ti yẹyin á wà tán òróró sí i tí mo sọ fún yín ó fẹ́ kí n jáde láyé tó ọlọ́run yọ mí kábíyèsí ọlọ́run. ẹ̀bà látọ̀ fi jẹ́ tába ti rẹ́ bàbá yìí á mọ̀ fi hun òróró mọ́ àtàkòdo àṣẹ sodó sí i lẹ́yìn ní kábíyèsí. nígbà rẹ̀ dé mo kọ́kọ́ yàgbẹ́ 14 times mo ti ga ọmọkútà ìyá ọ̀gbọ̀n lé dádì yín fi ṣe tíátà sí nǹkan rere lọ́jọ́ àná. àmì ń fi ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ pé ẹ má níbi jẹ́ tí kí n nǹkan sọ rẹ̀. omi fẹ́ bọ́ lójú mi torí mo jìyà tíátà bí mo ṣe kéré tó wájú yìí. ẹ jìyà púpọ̀. Alhamdulillah. bàbá akọni akọ òkúta yìí sóde akọ òkúta yìí sóde ẹ wá já padà sí gbòòrò ayé gbogbo ayé ló mọ̀ pé àtòríbẹ̀wò máa ṣe kọ́mẹ́dì máa dẹ́rìn pòṣónú máa parí lẹ́rìn gan-an wọ́n sọ fún yín pé ẹ lè pààyàn lẹ́rìn nígbà tẹ́ bẹ̀rẹ̀ sẹ́yìn. sẹ́ni máa yè mí gan lẹ́nu pé kí ni mò ń sọ látẹnu tí ń pa àwọn èèyàn lẹ́nu torí pé mo sọ pé mo fẹ́ máa pààyàn lẹ́rìn mo sáfẹ́ ṣe tíátà ṣùgbọ́n tá a bá ti lórí stage tá ọ̀gá wa bá ti ń fún wa ní iṣẹ́ wípé ọ̀yà ìwọlé òsì ẹni yìí o ìwọlé òsì ẹni yìí o bí kákan sọ̀rọ̀ kí gbogbo èèyàn kàn lẹ́rìn kákan bí kankan kí gbogbo èèyàn kàn lẹ́rìn èmi náà wá wò pé a jẹ́ pé mo fẹ́ máa pààyàn lẹ́rìn ni èmi náà wà lọ jókòó nígbà mo bá bí ẹlẹ́jì bá ṣe ń jà tó lè pààyàn lẹ́rìn. àlejò wa gbà tọ́lọ́run ti fàmìyàn tọ́lọ́run ti ní kòkó dé kọ́lá ó dé ìwádìí fi hàn wípé ẹ̀yin òṣèrékùnrin orí ìtàgé ká lọ ká bọ̀ ká ṣe àfihàn sinimá àwọn obìnrin máa ń sábà yọ yín lẹ́nu gan àtọ́rí bẹ́ẹ̀ ẹni tó bí ìyàwó mélòó báyìí. tá a bá ní kọ́ ọ̀pọ̀ ló ní ká dìde ìrùkáfò nígbà tá à ń fi etí ọ̀dà kọ́ àwọn ará ilé tó ti yé yín kò sí bẹ́ẹ̀ ṣe lè lóko tó láyé tó bá ti ní tí obìnrin bá wò ayé ò ní yí ọmọ torí pé àwọn ni iyọ̀ ayé ṣùgbọ́n olórin kan sọ wípé kò sí bí o ṣe lè nífẹ̀ẹ́ obìnrin tó má sọ obìnrin di ọtí líle o tó bá ti mú yó ó ṣe kàtàkàtà o bóyá o mú obìnrin yó bí ọtí etí bàbá ẹ bá ń sọ fún ẹ ò ní gbọ́ mọ́ o etí yẹ ẹ bá ń sọ fún ẹ ò ní wó ẹ létí o kò sọ̀rọ̀ tó lè fún ẹ ó sì tí tó lè tẹ̀lé lánàá rẹ o torí pé o ti gbé obìnrin yẹn sínú láìfù ẹ kò sẹ́ tí ò fẹ́ràn obìnrin tí n bá níyàwó mẹ́jọ mo ní nínú tíátà ni tí n bá níyàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo ní nínú tíátà ni so ti yé yín ṣùgbọ́n ẹni tó lè sọ nínú ní tíátà tọ́jú obìnrin wípé ọkọ òun mọ̀ ní àtòrí bẹ́ẹ̀ wù kó jáde kó wá sàn mo dúró lórí ọwọ́ mi. ẹ dúró lórí ọwọ́ yìí. Alhamdulillah. báwọn obìnrin tí wọ́n yọ yín lẹ́nu tó ń kọ́. ẹ̀mí àti yọ mí lẹ́nu torí pé àmì ara wa la ti máa múra obìnrin mi lè yọ èyí ẹjọ́ tí yé yín lájọ mọ́ múra àwọn ọmọ ibú la wò lè lè àwọn ojú. ilà wò lè lè. èyí tẹ̀ ń bá mi sọ ẹ̀ ń sọ tà ní ara yín àwọn tìta ń kọ́. sí àwọn tìta sí ẹ láwọn tìta gangan ní ẹbùrú jù. kí ló dé. ẹsẹ tí a bá ti rí ẹ inú wọn á dùn wọn á kọ́kọ́ bu ẹ so I like you you're fine mo like yín gan mo máa gbádùn pa ẹ lẹ́rìn yín o lè bólè bọ́ọ̀lù afọ́jú ń bólè bọ̀ wọ́n fún lówó tó tó ń yọjú lé tó ti yé yín. bólè tí wọ́n mánéjì ara rẹ̀. èèyàn gbọ́dọ̀ mọ́ mánéjì ara rẹ̀ ayé yìí ò ní polúkú mo sùn. àmì àtẹ̀yìn náà. tí n bá ní gbogbo ògo mi orí obìnrin màá dà lé lórí mélòó màá rí lò tọ́wọ́ ṣe pé 50 ògo lọ́dọ̀ nǹkan fún mi tí mo lo 35 fòfò mi ṣé mẹ́ẹ̀ẹ́dógún tó mi jẹ ni. mo tẹ̀ ṣe mo sùn mọ́ ṣùgbọ́n à ń fẹ́ sọ̀rọ̀ sí basket trouble. basket trouble. basket of trouble. ní ilé. àpẹẹrẹ ìgbàgbọ́n àwọn obìnrin. ẹ wá já padà sí pèlè tá a dé wọn la pè ní tó bá jẹ́ pé ìrìn kí lẹ̀ ṣe ẹ jòkó dáadáa torí ibi tọ́rọ̀ dé o lágbára díẹ̀ o. ọkọ burúkú ni òkú alákíá wọn di kalẹ̀ ní bá ń so. òkú alákíá. òkú ìyá alákíá wọn di kalẹ̀ ní bá ń so wọn lẹ́wà àti búrẹ́dì lọ jẹ̀sù ẹ̀rù ọlọ́run bà wá. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. wọ́n di òkú kalẹ̀ àwọn afọ àti fẹ́ gbé ìrùn rẹ̀ tó ti yé yìí bá a ṣe rí tó kùn rọra ń tú kẹrẹ́ nì kábà sì rí tó kùn wọ̀ ní ń bọ̀ òkè nígbà tí wọ́n sábà wà wílọ̀ wíbọ̀ wọ́n ní ẹ̀wà àti búrẹ́dì ní bàbá tó kù lọ jẹ̀sù. ìwà yọkù mẹ. wọn wá yọ búrẹ́dì kó lù. yóò wá dùn fún gbogbo àti kò ní bàjẹ́ fún alágbára ọlọ́run. bàbá àtòrí bẹ́ẹ̀ o ẹ ló kó orí ẹ wá ń bọ̀ látòkè ẹ̀kẹ́ délé ni ìlà báyàwó yín
wájú jókòó lé ẹ̀yìn ní fún ìyá àtòrí ọba jẹ́ ní fún ìyá àtòrí ọba jẹ́ ní ló mọ ẹnu ìyá ló fi yẹnu ìyá gbólé ẹ lágbá ẹ ti kọ́kọ́ rí o ìgbésẹ̀ àkọ́kọ́ wò lẹ́gbẹ̀ẹ́. ẹ ṣeun tí èèyàn bá fẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ ọmọ aráyé yọ mọ̀ pé ìyá rẹ̀ lọ́ba lóbìnrin lọ torí kò sí bóbìnrin ṣe lè burú tó ń lé ọkọ ìyá ò gbọ́dọ̀ sọ pé bó ṣe burú lòun ó ṣe burú wọ́n sọ pé ìyá rẹ̀ ní òjò bí ojú ó tì èmi ọ̀wá ní sinú ní ṣe méjì àwàdà náà ní ṣe wọlé kù. rísíkàtù ó ṣe sọ yá mi là àpótí tọ́wá yóò kó lé yá mi lórí sọ fẹ́ kí ọ yọ̀ fún láti ìdí ni ìkẹjọ máa fi kí lọ ṣẹlẹ̀ tí yá mi bá wá rojọ́ tí n bá rí pàṣẹ ju ẹ̀ lọ́pọ̀ jù bá wá sankáfà lójú yá mi èmi náà wá sóun náà dàbòtí. ẹ ṣàyàwó yín káfà. ẹ sankáfà láti jọ mọ sínú ilé gangan nígbà sàn lójú aráyé náà balẹ̀ dẹ̀ èmi náà wà jókòó lé torí tí n bá ní lọ ọ̀nà ìyá tiẹ̀ náà yọ dàbí ìgbà tó jẹ́ pé mò ń fi oró yaró ìwà gba ní iye ẹnu tí ọgbà màmá mi bí n tiẹ̀ sí bẹ́ẹ̀ kó lè lé tàbí kó dé ṣùgbọ́n ìjì ọmọ pé ìyá tèmi ìdọ́dẹ̀jẹ̀ sí mi lójú mo rí efin. wọ́n rí efin tó bá wá rí bẹ́ẹ̀ àtòlùbẹ̀wò á kọjá sí gbòòrò á gbọ́ èrò àwọn èèyàn náà nígbò lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ jájọ wo bí. màá fẹ́ lu ìyá rẹ̀ pa màá tó lu bàbá rẹ̀ mọ́ gbogbo àwọn tí mo bá tó rí lẹ́gbẹ̀ẹ́ wọn náà lúlù tún gbogbo wọn. ìyàwó èèyàn èèyàn ọkọ bá wí dáadáa èèyàn bá rí torí ó ti sẹ̀ sófin Ọlọ́run báwọn. even àbúrò mi tó yẹ pé ìyá kan ló bí èmi àti ẹ̀ mi ì lè gbà kó mú àtúntì àmọ́ débi pé ẹni tí mo lọ fowó mi fẹ́ ń tà. tí bá bá bẹ́ẹ̀ tí ń na ìyá mi lọ́wọ́ mi ní bílẹ̀ ní ẹni tì máa kọrí sí ilé ìyá tiẹ̀ náà màá ná ìyá màá ná bàbá ẹ̀ ẹni bá bá ń bẹ́ẹ̀ màá ná gbogbo wọn papọ̀ kó lè mọ̀ pé kan tó ń ṣe kò dáa. kò sí ìgbésẹ̀ yẹn kan tí mo fẹ́ gbé ju pé òun náà ti dáná jọ náà. a padà sílé màá lọ nà ìyá tiẹ̀ náà gíftì tó fún ìyá mi lèmi náà lọ fún. màá kọ́kọ́ gbé sórí tébù náà màá make sure pé at least pé irú là tó wà lẹ́kẹ̀ẹ́ mi yìí ibi mo kọ́ fún un gan. báwo ló ṣe máa nà mọ́ mi. ìwọ lọ kọ́lọ́ mọ́ sọ̀rọ̀ wa bí ọ̀rọ̀ tégbè kọ́lá aago tó so mójú gan. tégbè. ẹ tí a wà ń bi léèrè wò pé kí la aago wí ó lójú wọn ọmọ tó lẹ̀ ẹ dàpọ̀ sọ́run ẹ̀sẹ̀ wọn ṣe aago wọn. rárá o rárá. ọlọ́run ní dọ̀rọ̀ ti yẹn rú. ọlọ́run ní dọ̀rọ̀ ti yẹn náà. bí o sì jẹ́ nù. bàbá wa dẹ́bi ilé rẹ̀ bá wa èrò ti aráàlú àti èrò ti ẹgbẹ́ oṣù ìbákan kí lára rẹ̀. ìgbà tó máa jọra ń gbà mí. ọ̀pọ̀lọpọ̀ èrò fẹ́ dàbí àtòríbẹ̀wò wọn àmọ́ tó ojú àtòríbẹ̀wò ti rí díẹ̀ létí jẹ́ káwọn èèyàn mọ̀ ń bẹ lónìí o ṣùgbọ́n wọ́n sáré wọ́n fẹ́ dàbí ẹ máa fún wọn mọ̀ kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ̀yin ìyá tèmi ń lé ní ṣe yìí ò lè jọ̀yà ní ṣe bí bàbá ò lè jọba bàbá ní ṣe bí ọ̀rẹ́ mi èèyàn tán rẹ̀ ni èèyàn kan jọ̀dọ̀ ta ara wọn ni ẹ bá lóun ó ṣe bí àtòríbẹ̀wò kó gbé gẹ́gẹ́ kan náà kó ní òwò bí ṣe gbìyànjú tó kó wo tí ojú àtòríbẹ̀wò nọ́mbà wá àkọ́kọ́ yìí kó wo tójú rẹ̀ rí kó ní òtó wọn dàtòríbẹ̀wò kó tó dàtòríbẹ̀wò ojú yín ó rí tó àfikẹ́ náà kẹ́ẹ̀dúró lórí ọwọ́ yín nígbà tí ọ̀gá wa kan tó kú ní Òṣogbo tí wọ́n ń pè ní Kọ́lédowó kọ́lọ́wọ́ fọ̀mùkẹ́ ìgbà tí mo dé táyé bá ti fẹ́ sọ wà ní Kọ́lédowó rè é àlólé Kọ́lédowó rè mọ́ ní ẹ̀mọ́sọ bẹ́ẹ̀ ẹnì kò lè rólé fẹ́ nìkan kádàrà tí mo gbé wá ikí bàtàgì gbé wá àwọn lo tí wọ́n kúrò ń bẹ̀ Ọlọ́run ní àmú ìkíní kan jáde láti ìkíní kan ni kò sọ wípé bóyá òun dá àwọn méjèèjì pọ̀ pé ìgbésí ayé kan náà wọ́n fi ọmọ lò kárátà ni a lè fi fún ìsìjọra wa a lè fi ṣe síjọra wa bọ̀ síbi tá a jọ lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tábà ní abínlẹ̀ ẹ sọ̀rọ̀ gba olóògbé Tajudeen Kọ́lédowó Àkànmú àwọn èèyàn sọ fún mi náà wọ́n lẹ́yìn náà máa ti bẹ̀rẹ̀ ní kọrin díẹ̀díẹ̀ ẹ kọrin náà jẹ́ ń gbọ́. ṣé orin àwa máa kọrin nígbà kọkàn bọ̀ tí àwọn orin àwọn tíátà yẹn làwọn sì ń bá wọn fà. ó yẹ kọ ẹja ló fà. ìbà 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 àkọ́dá ayé ìbà 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 àṣẹ̀dá ọ̀run ìbà 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 aláwàdà bàbá sálá
ìbá tí o ogun dé bàbá mo dé o bàbá mo dé o mo wá gbàre tèmi ní iṣẹ́ ọwọ́ rẹ ni bàbá ìwọ ló dá wa iṣẹ́ ọwọ́ rẹ ni bàbá ìwọ ló dé mi bàbá o jọ̀wọ́ o ká mọ́ kọsẹ̀ ká mọ́ fẹnu kọ. àjọkọ nílẹ̀ kan sí bàbá tí wọ́n wò ká. ọ̀lẹ́jọ́ lájú àjàdá torí bẹ́ẹ̀ wù èèyàn ńláńlá tí wọ́n mọ̀ tọ́jọ́ pé wọ́n máa ń mèlú títì ni tẹ́ bá gbọ́ mèlú títì bí mo ṣe dé ìrí ayọ̀ yìí mèwọ̀n títì ẹ jẹ́ ìjọba bá. bàbá àtúndú bẹ́ẹ̀ wò a pè é lórí ètò fún tèmi mo sì nígbà pé ẹ dá wa lóhùn nínú bá mi tún nù lè pè. kẹ́hìn ní bàbá pé mo fẹ́ tètè débi ọ̀kadà mo gbé láti Ìbàdàn nígbà máa ní ìrí ayọ̀ Bíkíá TV. Bíkíá TV pé ní pè mí mo ní iléeṣẹ́ tí ò pè mí rí iléeṣẹ́ ayọ̀ tó jẹ́ pé téèyàn bá máa dòkòwò pọ̀ inú èyí ọmọ ọdún ni láti lè yọ̀dà Amẹ́ríkà yóò lè Germany yóò lè Canada South Africa ní àná ìbá wọn lọ. kí ló dé. ọjọ́ bá máa jẹjẹ ẹran ẹ̀ ní máa jẹjẹ ẹran àsùn. lókè aláṣẹ àti olùdarí ìkànnì tá a wà yìí Bíkíá TV International tó kárí ayé ọ̀sàgbàgbà yìí ká ní ọ̀sàgbàgbà yìí ká ọkọ̀ wọ́n ní ká gbé ẹ̀bùn kékeré yìí fún yín. ilé ìyá mi inú ọdún tuntun tí n bá sọ pé mo gba orú eléyìí ẹ pè rọ ni Bíkíá Television. Bíkíá TV. Bíkíá gbogbo bẹ́ẹ̀ bá ṣe àyè pé bíríkìlà. Bíkíá TV. Bíkíá TV tó dá ètò ìrí ayọ̀ sílẹ̀ tó ní kí ló wá síbẹ̀ wọ́n fi àsìkò ìgbàlagbà pé iléeṣẹ́ yóò lè jóná ọ̀tá tí tójú bọ iléeṣẹ́ tí náà fi sọnù rẹ̀ tàbí tẹ́yìn òfin ní mọ bí ìrìn àjò rẹ̀ bá dé mọ́ ayé ò ní mú ẹsẹ̀ rẹ̀ wá sí ìmọ̀ ẹ̀yìn náà tẹ́ wájú olóòtú àti gbogbo òṣìṣẹ́ tí wọ́n bá wọn ṣiṣẹ́ pátápátá ẹ̀ẹ́nì kábàámọ̀ pé bá wọn dókòwò. ẹ ṣeun ẹ bá farabalẹ̀ pẹ̀lú ọ̀bánisọ̀rọ̀ yín tó ní àwọn olólùfẹ́ yín. ẹ ṣe ẹ̀rọ mi rèé o òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin èje òdo ẹ̀rùn ẹ̀sán èjì àtẹ̀ẹ̀rin. èwo ni. kọ̀mpútàráìsì ni Jíbọ́lá. kọ̀mpútàráìsì ni ẹ̀rùn. ẹ̀rọ wípé bẹ́ẹ̀ yóò bá ní mo fi ń pè. pé ẹ̀rùn. ẹ̀rọ ẹ̀yìn ẹ̀rọ kì í ṣe pé mo lẹ́yìn òòrùn. èmi náà sọ pé kí ni o. àwọn ẹ̀jẹ̀ ìpèlè English 08147055924. sọ mo kí ọba wa pé ẹ kó òun látàárọ̀ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti gbé wálé ní ojú òní tí akínyó adúgbò púpọ̀ lọ́wọ́ yín ẹ̀ṣẹ̀ kó àdúró tì. adúgbò púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ wáyé kàgbálá yín lórí ẹ̀kọ́ tí ètò yín ìtura ìrí ayọ̀ fún tèmi ìdùnnú ẹni kankan wa kò ní dìbàlú iṣẹ́ ní pọ́nládùn olóyin ẹ̀yẹ stay tuned kẹ́ máa wò kàn ní ẹ tẹ̀ sójú ẹ̀ ẹ dúró tì gbágbágbá gbogbo tí wàá múnú yín dùn mo lẹ́ máa bá pàdé lórí ètò yìí nínú ayọ̀ ni mo fi yín sí nínú ayọ̀ náà ni màá bá a pàdé lórí ètò yìí nígbà míì ẹ ṣé o ó dìgbà kan náà.